Sunday ajáde ṣùgbọ́n jíjáde tá a jáde mo ṣàrí pé inú taxi tá a wà inú mọ́tò tá a wà ara ẹ̀ ò balẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mo ní àríwá oníròyìn lèmi èmi ìṣe dókítà yíyá ní ṣòǹbí tó ti gba káàdì tẹ̀ tí ń lọ lójoojúmọ́ bí èmi àti ẹ̀ ṣe gbéra nù ta lọ sí Lantoro. ẹ lọ sórí Facebook please Lagelu FM lórí Facebook ẹ lọ sórí Facebook torí mo fẹ́ kẹ́ ẹ match views video site kẹ́ ẹ match ẹ mọ́ audio tẹ́ ń gbọ́ lórí rédíò yóò wá kú mu bí dodo ẹ̀fọn yóò come to lẹ́ bá lọ sí. so mo bá lọ sí Lantoro wọ́n admit ẹ gẹ́gẹ́ bó ti ṣe gbé ìbẹ̀rù tí ń gba ìtọ́jú tó ti ń gba káàdì wọ́n admit ẹ nígbà tí wọ́n admit ẹ tán ok mo ní bó la ti fẹ́ ṣe ẹni tó yẹ kó bímọ ní Sunday lọ́jọ́ yẹn mo rántí aago 10 sí 11 ń lọ lù ní Nàgbàlagbèdé hospital ṣùgbọ́n títí alẹ́ kò bímọ o ó lè wà ní kí ni ẹ tún máa ń pè ìrọbí ó wà ní ipò ìrọbí títí ebi sì ń lọ bí iṣẹ́ níjọ́ kejì kí ni mo ti wá fẹ́ ṣe o. padà wá sí Ìbàdàn. so mo ṣàtún wá sí Ìbàdàn mo tún ṣe dé Ìbàdàn ọkàn mi ò balẹ̀ mo kàn ṣẹ́ mi ọkàn mi ò sí ń bẹ̀ ní ibi tí yọ̀n pé gbogbo wa nígbà yẹn tó o bá lè ṣe òyòjọ́ bàbá ń tó ṣe bá ń ṣe kínní yìí o Kọ́lá jọ ìwọ ló bá mi ṣe announcement yìí ìwọ ló bá mi ṣe gbogbo ní tí mo fẹ́ ṣe dákun Ọlọ́run fi bẹ̀ so n tí mo bá kà. kẹ́mi ò tó dágbọ́n jìbìtì kárí kọ́ọ̀dù. àwọn ọmọ sọ ẹ máa bá ti lọ. so bí ó ṣe jẹ́ nìyẹn mo ṣàtún padà sí Ìbàdàn ṣùgbọ́n kàn mi ò balẹ̀ ọmọ tí mo fi sí mo tún padà níjọ́ mo ṣe dé Ìbàdàn mo ṣe tán mo tún padà ó dàárọ̀ Tuesday jọ́ kẹta kò tí ì bímọ o gbogbo ẹ man kí ni mo ti fẹ́ ṣe o kí ni gbogbo ẹ wá ọkàn mi ò sí ibi iṣẹ́ ṣùgbọ́n mo ṣàní Ọlọ́run ní ọlọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé o fọn gbogbo lé ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni o nígbà tí ó ṣàyà mo wà ní news ní aago 8 alẹ́ ní rédíò Nàìjíríà ńjọ́ yẹn níjọ́ Tuesday yẹn ó kù bí mo ti lọ gba bulletin tí màá ká àti bẹ̀rẹ̀ sí go through àti ń ṣe gbogbo àtúntọ́pọ̀tọ́yọ̀ sí bá ṣe ń tọ́pọ̀tọ́yọ̀ sí bẹ́ẹ̀ ni kíní fóònù tá a máa gbé orí tébù pé báyìí o it was 7:30 p.m. 7:30 p.m. going to 8 o'clock lálẹ́ alẹ́ Tuesday ẹni yóò adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ó ti bímọ. àsọkalẹ̀ àǹfààní o congratulations o. n tó ṣẹlẹ̀ ní studio ǹjọ́ yẹn mo wà ń bẹ̀ Bọ́ládé Sàlámì wà ń bẹ̀ àti àwọn kọ̀ọ̀kan tá a jọ wà ń bẹ̀ ǹjọ́ náà gbogbo tá a ṣe tí wọ́n ṣe tó nígbà tó di ọjọ́ kejì yẹn ọjọ́ Wednesday ni n bá lọ sí Kingsway mo ra gbogbo mìnìmìnì tí a máa ń ra Kingsway ǹjọ́ Kingsway sí wa gbogbo mìnìmìnì nígbà pé ìyá ẹ̀ ti bímọ o pé kí ni ọkọ̀ kí n máa lọ síbẹ̀ mo ṣàgbé gbogbo mìnìmìnì yẹn mo gbé lọ síbẹ̀ mo ṣe gbé débẹ̀ mo ṣàrí ǹlẹ́ o ọmọ dà ó lọ́mọ rèé ó ní wo ọmọ ẹ o ṣé ẹ mọ̀ pé tí wọ́n máa ń pè kí nìkan ní jaundice tí wọ́n máa ń tọ́lá sí wọ́n gbé nù. wọ́n lò ti turn purple àbí kí wọ́n lò ti turn pink. wọ́n gbé sójú ẹ̀ ó wá ní Sọjí wo kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ o ìṣe dókítà tíṣà ni ẹ́ àwẹ̀ jẹ́ kí dókítà ṣiṣẹ́ tiẹ̀ kò burú n bò ya mo ní mo wà duty jẹ́ kí mi ọmọ lọ. ètò padà Ìbàdàn. mi wà màmá mi wà ń bẹ ìyá tiẹ̀ náà wà ń bẹ àwọn èèyàn. alẹ́ Wednesday lọ́jọ́ Wednesday yẹn n bá lọ ń tèmi nígbà tí ṣùgbọ́n kí n tó lọ náà a tún pè mí Sọjí wá àwọn ìyá ní fi ọmọ ọlọ́mọ sílẹ̀ jẹ́ kó lọ bí iṣẹ́ ìjọba. a tún pè mí a ní kí n wá fún kí ni so bí mo ṣe lọ sí mo ṣe padà sí ibi iṣẹ́ nìyẹn nìbàdàn mo ṣe wá sí Ìbàdàn nìyẹn mo padà sí ibi iṣẹ́ so gbogbo ṣáà ó wá tún dijọ́ kejì mo tún ti jí lọ. jọ Thursday ẹnu ọ̀nà hospital àbúrò ẹ̀ wá pàdé mi pé mi ò rí àǹtí ẹ̀ wò. rí ta ni láàárọ̀ Thursday. àǹtí ẹ̀ ẹ máa rántí déètì ẹ̀. pátápátá. ẹ rántí déètì wo nìyẹn náà. ṣé ni. déètì sì kìíní yẹn ṣẹlẹ̀. March 27 la bí. March 27 tábà rojọ́ mẹ́ta yẹn mọ yóò ti di March 30. March 30 stroke April ni so bá ṣe
bí wọ́n ṣe ń sọ pé àwọn ọ̀rá àti wọn àti ẹ̀wọ̀n ní orí mi bí èmi àti ẹjọ́ wà bí lánàá. lálẹ́ àná ṣe bá jọ ojú. kí ló ń ṣẹlẹ̀ mo ṣe rọ́ọ̀ṣì wọnú wọ́ọ̀dù nìyẹn àwọn ò rí o. rí bí báwo. kí ló ló wà ọmọdà ọlọmọ rèé àwọn ọmọdà. so wọ́n sọ fún mi pé ní mo ṣe ní alẹ́ àná yẹn lálẹ́ àná mo yí ó fẹ́ lọ́tọ̀. ó fẹ́ lọ́tọ̀. ìyẹn lálẹ́ Wednesday yẹn ó fẹ́ lọ́tọ̀. 29th nìyẹn àbí. no 29:30. 29:30. so wọ́n fẹ́ lọ́tọ̀ ó ṣílẹ̀kùn ó ṣe ṣílẹ̀kùn ìyá pé nígbà yẹn wọ́ọ̀dù ni so bó ṣe ṣílẹ̀kùn yẹn pé kò jáde sí tọ́lẹ̀tì ibi tí tọ́lẹ̀tì wà atẹ́gùn ni wọ́n rí. wọ́n ní gbogbo lẹ́dàrú gbàgbàgbàgbà kálukú sáré tilẹ̀kùn. àwa àti. wọn ò rántí ẹ mọ báyìí. wọn ò rí. títí dèní. wọn ò rí. bóyá máa rí lọ́la ṣá àti ilé sàn. bó tún possible lọ́la. bẹ́ẹ̀ni. so 19 kílẹ̀ pé. that was 1984. 1984. bẹ́ẹ̀ni. March 27, 1984. ìlà arábìnrin yẹn bímọ. bẹ́ẹ̀ni. 7:30 p.m. 7:30 p.m. ní March 29th. lálẹ́ 7:30 p.m. ẹ̀yin lọ ọwọ́ ọ̀rọ̀ lẹ́lẹ́ kúrò tẹ́lẹ̀ lọ ṣe night ẹ̀ lọ bíṣẹ́. bẹ́ẹ̀ 30 minutes drive nígbà yẹn kò sí wọ́lùkọlù. nígbà tí ò sí wa ọ̀nà burú tó yìí gbà náà. wọ́lùkọlù ò sí pápá ni yọ̀dún dè mí mò ń bọ̀ 30 minutes. so ìgbà tẹ́ fi padà láàárọ̀ ọjọ́ kejì ìròyìn tán fún inú pé atẹ́gùn ló gbalẹ̀kùn lọ́wọ́ everybody o. bó ṣe lọ nìyẹn. nǹkan mi tẹ́yìn owó pé is this possible? That is why we say ìrírí ayé is a mystery. Yes, mystery. n ta rò pé bó lè kò lè ṣe wọ́ kò sí short kò sí workings towards it. kò sí n ta lè kọ́lẹ̀ nípa. something you might say unimaginable. àti ẹ̀ máa kò tí ẹ̀ yé mi. kò sí bá a ṣe fẹ́ sọ atẹ́gùn fẹ́ gbúrú. sọ pé wọ́n wá ní wọn ò rí. wọn ò rí. ìyàwó yín tó bí ọmọ fún yín. bẹ́ẹ̀ ni abẹ̀rẹ̀ sí wa. ọmọ. abẹ̀rẹ̀ sí wa kò sí n ta fi wa. ẹ mọ bí tí wàá mọ sẹmi àyín bí kí wọn sọ fún yín pé àwọn rí ní abẹ́ bíríìjì bí ẹ̀ẹ̀mejì máa mú lẹ́bàá sáré kiri kan. bẹ́ẹ̀ni wọ́n ní àwọn rí ní ọ̀nà Ewékòró bí wọ́n ṣàní kí n máa sá lọ ń bẹ̀ pé àwọn rí wúmà nǹkan tó ń bẹ̀rẹ̀ sí káàkiri mo jẹ́ kí káàkiri nìyẹn tàbí ń bẹ̀rẹ̀ sí lọ sílé Adámṣe. lẹ́yìn gbogbo wàhálà rí wúmà yẹn dè ní. àárí lọ sílé Adámṣe ilé nǹkan kan ṣe gbàṣàwó a máa rí ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé agbára yẹn pọ̀. agbára yẹn pọ̀. ṣé òun ló lágbára. àmì òmẹ́ni tó lágbára. ń bọ̀ wá lẹ̀ ti lágbára. agbára yẹn ó pọ̀ torí pé gbogbo àwọn babaláwo tí wọ́n ní wọ́n dá tí wọ́n ní wọ́n gbóná tí wọ́n bá ti dá sí báyìí bí ìgbà pé kíyàwó wọn kó fẹ́ fò sánlẹ̀ kó kú. mo mọ bàbá kan tí a bá dé. ẹ̀rìn gan. mo ní o tí a bá dé lọ́nà Abẹ́òkúta orílẹ̀ ìlúgùn ọ̀nà tó lọ sí ọ̀nà Èrúwà yẹn bàbá kan wà ń bẹ̀ bàbá yẹn ọmọ ẹ̀ kan fò sánlẹ̀ lórí ọ̀rọ̀ yìí lọ ó ní bòun ó lóun nígbà. kílẹ̀ wá ẹdúró kílẹ̀ rò sí ṣé ẹni yẹn ṣì wà láyé ni àbí kò sí mọ́ nínú ìrìn àjò tẹ́ ẹ ti rìn. kò sí mo ṣe mọ̀ kò sí mo ṣe lè mọ̀ kò yé mi. what a mystery. kò yé mi o. what a mystery. torí àwọn èèyàn míì wọ́n ní kíní kan kò ságbára kankan. abájọ tí Kọ́láwọlé fi pé magazine tó ń ṣe ní mystic. Yes bẹ́ẹ̀. ìrújú àdìtú ntí ò yé yàn ntí ò ṣe ó kọjá metaphysical beyond physical ntí a lè explain. bẹ́ẹ̀ ni o bó ṣe rí jẹ́ nìyẹn. ojú ti rí sá. bẹ́ẹ̀ ni ojú rí o. ojú tó rí bíi tí ò fọ́ gbà yẹn. ó ń bọ̀ wá rírì náà. ó sì ti ń ríre. ire náà ní bàjẹ́ bàbá. àmín lórúkọ Jésù. ẹ pẹ́ fún wa. àmín lórúkọ Jésù. irun tí ń ṣe dúdú àwa gan.